الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أدعوك فوالا أشكي كفان محمد صلى الله عليه وسلم وباتي أدعوك فواتي مسوى ديداسكوي ọ̀rọ̀mí nípò mo bá ṣókí náà ni mo fẹ́ sọ nípa ìjókòó àfáwà Abu Sufyan àti Muflisu aláburú ẹ̀dá ọkùnrin burúkú tí ń dá àárín àwa alùsùnnà rú, tí ń dá àárín àwa mùsùlùmí rú pẹ̀lú ọ̀gá rẹ̀ tó ń pè ní sójà súnnà, ọ̀gá rẹ̀ tí inú wọn dùn sí kó máa jẹ́ṣẹ́ kíṣẹ́, ohun táwọn olè gbà tí wọ́n làjúlẹ̀ tí ọmọọṣẹ́ wọn fi ń lọ àwọn àfáà. Èmi ò rí Abu Sufyan mi ò rí wọn bá wí. Abu Sufyan ìjókòó yẹn ó wá accidental, ìyẹn ìpàdé wọn pọ̀ pẹ̀lú Muflisu àti ọ̀gá rẹ̀ ó wà accidental. Ṣẹwárí àwa ọ̀dọ́ súnnà máa rọ̀ wá pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn issues kan wà, we need to handle them with soft hand. Àákọ́ fọwọ́ yẹpẹrẹ á fi mú a consider ìjọmọ ọ̀yà, a consider ìpàtẹ́niyàn kó láàrin àwọn onísúnnà ní agbègbè dáwà. Ṣé rí Abu Sufyan ti explain bí jókòó wọn ṣe rí, wọ́n explain, wọ́n ṣàlàyé ìgbà tọ́lọ́run dẹ̀ fi wáṣọ́ ẹnìkan ò fi wáṣọ́ Abu Sufyan, wọn ò fa Abu Sufyan náà ṣáwa náà. Abu Sufyan mistake tí wọ́n kọ̀ ṣe, tí mo kọ̀ rí, kì í ṣe pé bọ́ ṣe pàdé pọ̀ ló strange sí wa. Irú ẹ̀ máa wáyé tó bá ti ní sábàb, ó nídìí, ó ní okùnfà. Ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n bá lọ, ọ̀rọ̀ afẹ́fẹ́ yàwó, afẹ́fẹ́ ọmọ lọ́kọ, alọ́ tọrọ yàwó, alọ́ dáná, ọ̀rọ̀ ẹ̀sìn ni Islam tako. Ìyẹn lè lọ fẹ́ yàwó lọ́dọ̀ kèfèrí, ọmọ tó fẹ́fẹ́ ni kó bá wọ́n ṣe Islam, tá agreement bá ti wà pé yóò bẹ̀ẹ́ ṣẹ̀sìn tó ń jẹ́ mùsùlùmí. A lè fẹ́ ọkùnrin, ó lè fẹ́ ọmọ kèfèrí lóbìnrin. Ṣó ti yé? So àwa mùsùlùmí là lè fọmọ wa fẹ́ni tí kìí ṣe mùsùlùmí, ntẹ́sìn wínú, àwa lè fẹ́ ọmọ wọn. Náà Abu Sufyan wá pàdé pọ̀ pẹ̀lú Muflisu aláburú ẹ̀dá àti ọ̀gá rẹ̀. Àwọn gbé Muflisu sábẹ́, wọ́n sì mọ̀ pa burú ní í ṣe lẹ́yìn tí ń bọ́ àwọn àfáà súnnà. Ẹ sì fẹ́ kárẹ́ ẹ̀yin ló ní súnnà. Bẹ́yìn bá wájú ní súnnà tòótọ́, tẹ́ẹ̀mú nífàkù mọ́ tẹ́ ń ṣe, tí ò sí nífàkù níbi súnnà ti yín, Muflisu ó ṣe máa tàbùkù àwọn àfáà súnnà, ẹ sì lajúlẹ̀, ẹ sì gbé mọ́ra. Níjókòó yín lójú yín kí Muflisu máa sọ pé ẹ má gbọ́rọ̀ Ibn Taymiyyah wá o, ẹ má gbọ́rọ̀ Ibn Baz, ọ̀rọ̀ Sheikh Saalih Al Fawzān, ọ̀rọ̀ Al-Albani, ẹ má gbé wá o. Qala Allah qala Rasulu ni ó dá. Kí ni Ibn Taymiyyah ń sọ? Ṣé kìí ṣe Qala Allah qala Rasulu ni Ibn Taymiyyah fi sọ̀rọ̀ tó fi jáde láyé? Ṣé kìí ṣe òun lọ fi kọ tírà? Al-Albani, Sheikh Saalih Al Sheikh Saalih Al Fawzān, ṣé kìí ṣe qala Allah qala Rasulu sórí ẹ̀kọ́ ni wọ́n dúró lé lórí?
bí Muflisu bá wá yàlá ìmọ̀ kan tóun ya oníbàjẹ́ ọ̀gá rẹ̀ tó kéwú kí làwọn rí ṣe sí ṣotíẹ́sì ṣotíẹ́ ẹnìkan nínú kèfèrí o gbogbo ọmọ kèfèrí lálẹ́fẹ́ gbogbo ọmọ kèfèrí lálẹ́fẹ́ lóbìnrin tí ó bá ti bá wa ṣe Islamu ṣotíẹ́ bó ṣe jẹ́ nìyẹn a lè fẹ́ ọmọ kírísítẹ́nì òun ó bá wa ṣe Islamu ni kò sí tó kàn pẹ̀lẹ́ sí táwọn òbí ẹ̀ ń ṣe ìyàwó tá a fẹ́ fẹ́ tó bá ti jẹ́ mùsùlùmí àáfẹ́ ìyàwó tá a fẹ́ fẹ́ ó ti bá wa ṣe Islamu àáfẹ́ kò sí tó kàn pẹ̀lú táwọn bàbá rẹ̀ bá ń ṣe a bá ṣe dáwọ́ fáwọn òbí rẹ̀ wọ́n bá gbà déédéé bọ́ọ̀sì gbà wàhálà tí wọ́n nu ọmọ wọn kó bá wa ṣe Islamu ó ti tán ṣìkè náà bó ti jẹ́ nù now Abu Sufyan mistake tẹ́ ṣe jẹ́ kí n sọ fọ́ọ̀tì yín lórí pé ẹjọ́ jókòó papọ̀ ẹjọ́ pàdé fọ́ọ̀tì yín lórí ẹ̀ àmọ́ irú èèyàn báyìí kọ́ ló yẹ kẹ́ ẹjọ́ jẹun papọ̀ kódà tẹ́ ẹ bá tún wá jọ jókòó jẹun papọ̀ èwo làbọ̀rọ̀ aláwọn kí wọ́n ṣe fídíò yín mistake tẹ́ ṣe ju yẹn lọ ṣó tí ń sìn Muflisu Ruwai Bido ìdí tẹ́ ẹ̀ fi lè jókòó bá rú ẹ̀ jẹun pọ̀ òun ni pé likawnihi mannanan ìdí tẹ́ ẹ̀ fi lè bá jókòó pọ̀ onírègùn ni Muflisu asìrègùn ni Ànábì sí ni la yadkhulul jannata mannanun ṣùdí na mọ́mù l'Ànábì sọ́nà àdísì yẹn ibi tí Ànábì ti sọ yẹn àwọn mẹ́ta ló kà mannanu wá jẹ́ kan nù wọn ó ti onírègùn òun ni ẹni tí máa ń sírègùn ni Muflisu Ruwai Bido ṣùtí Muflisu a máa sírègùn tó bá fún yín ní 1 náírà yóò fi padà bú yín bẹ́ẹ̀ jọ jẹun papọ̀ gbogbo ayé ní ó padà gbọ́ ẹ láti avoid irú èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó wá pàyípọ̀ ẹjọ jẹun irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé ń gbọ́ mi bí ó ń bá sáàfin ló ń jẹ ní jókòó sí sàkání rẹ̀ rárá jìnà sí ṣe jẹ tí yín lọ́tọ̀ yóò wà lẹ́gbẹ̀ẹ́ tí ẹ lọ́tọ̀ kò jẹ́ kí aláwọ̀ mistake tẹ́ tún ṣe ní pé kò jẹ́ kí gbà láàyè láti ṣe fídíò yín níbi tẹ́ ti ń jẹun tó bá jẹ́ wípé ìjókòó pàyípọ̀ ń deliver speech abẹ́nìkan ní deliver speech wọ́n wá ṣe fídíò yín tó yẹ pọ́rọ̀ ẹ̀sìn lẹ́ ń sọ bá láìfi àmọ́ ẹ ń jẹun lọ́wọ́ wọ́n sì ń gbé yín síwájú kámẹ́rà wọ́n gbé kámẹ́rà síwájú yín bí tẹ́ ti ń jẹun ẹ sì ń rẹ́rìn bẹ́ẹ̀ ti ń jẹun lọ́wọ́ ẹ tún wo kámẹ́rà ẹ dẹ̀ jọ ń rẹ́rìn kò bójúmu fún ní súnà kò bójúmu kò bójúmu èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi àti mufti Manchester a ti lọ kí Abu Rahima ìgbà mufti dé sí Nàìjíríà wọ́n pè mí Sheikh Abu Rahima kí mufti tó dé sí Nàìjíríà ní Sheikh ní àwọn fẹ́ ṣèyàwó fún ọmọ mufti sí lóun náà ń bọ̀ Nàìjíríà ní ọ̀tọ̀ bá dé àápàdé ń bẹ̀ àwà kí yín kú palẹ̀ mọ́ a tún fi hàn ṣe ziyarọ̀ ká fi mọ̀dọ̀ yín káwá kí yín sílé a sì lọ alọ́ kí Sheikh Abu Rahima ìgbà débẹ̀ a jẹ àmàlà a jèso amújúùsì ó ti yé amújúùsì
wọ́n ṣe wá lálejò ajẹ àmàlà ajẹran tààrà àmàlà dúdú a gbé síwájú kámẹ́rà. Èèyàn máa ń lo ẹ̀kọ́, èèyàn máa ń lo ẹ̀kọ́, èèyàn máa ń lo ẹ̀kọ́ ni. Ajẹ àmàlà lọ́dọ̀ àbúrọ̀hìmọ̀ ṣékò àbúrọ̀hìmọ̀ ajẹ àmàlà àtọ́ kámẹ́rà síwájú ká máa bóyí nínú kámẹ́rà. Ọ̀dẹ́ ṣékò àbúrọ̀hìmọ̀ làwọn à ń já àmàlà ó ẹ̀yin dẹ̀dẹ̀ wù rẹ̀ àbẹ́ ẹ̀rí bá ṣe ń gbádùn ayé wa àmàlà dúdú là ń jẹ yìí ó ẹ máa gbé 5 life tẹnu ẹ máa ká máa bóyí nínú kámẹ́rà. Ṣé bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kọ́ mú, kò bá ládàbí lọ, kò bá ládàbí lọ. Bẹ́ẹ̀ ni mo sọ, kò bá ládàbí lọ. Èèyàn máa ń lo ẹ̀kọ́, èèyàn máa ń apply ẹ̀kọ́ tó wà lára àyàn ni. Èèyàn ní jẹ́gẹ́ tí ò lẹ́kọ̀ọ́ kan kó wá fẹ̀kọ́ tó wà lára àyàn gbolẹ̀. Bẹ́ẹ̀ ṣe wèmí bóyá bọ́lọ́ ṣe dá mi ni láti lè ṣe fáàrí ò sínú ṣe mi ìmọ̀ fáàrí ṣe, ìgbéraga ìjọra ẹni lójú mi ò mọ̀ ṣe. Simplicity lè máa ń lò fi lò gbésí ayé mi ò nǹkan ká máa bàbàrà nǹkan sáré jókòó wájú kámẹ́rà ká máa ṣe fídíò ká máa ṣe ìjọba èmi ò ṣe. Ẹ ti mọ irú àwọn ìtẹ́ bájú púpọ̀ ní fáàrí ni wọ́n mú fúlíṣò ní fáàrí ni. Gbogbo nílé ẹ̀ ni ó gbé sí di kámẹ́rà ni ó máa fọ́nbù òun ti ra lé òun ti ra mọ́tò. Fáàrí ni gbésí ayé. Bẹ́ẹ̀ náà ọ̀gá rẹ̀ bọ́gà rẹ̀ tí ń ṣe nu bàbá ń dárù bọ́gà rẹ̀ tí ń lù. Wọ́n dàgbádá àwọn inú wọn la tẹ́ra fáṣúnà tí ó máa dàgbádá bó akóṣẹ́ síwájú kanlẹ̀ ẹ̀yìn kanlẹ̀. Fáàrí ẹni tó fẹ́ jó ní súnà ò ní jayé mẹ́sìn. Ẹ fẹ́ jó ní súnà ẹ sì fẹ́ máa jayé bí àwọn onísúfí, ẹ fẹ́ máa jayé celebrity kẹsì máa jó ní súnà kò possible. Ìkanlẹ̀ fọ ọmọ nìyẹn wọ́n fi gbọ́dọ̀ jìnà sílò àwọn yẹn. Wọ́n wọ́ọ̀yàn wó level tí ò dáa. Lèmi ṣe mọ̀ wọ́n ara mi bẹ tí ń wò mí. Èmi ò mọ fáàrí ṣe, Ọlọ́run dá mi lóní fáàrí. Níjọ́ ní last week mo wà ní school ní last week ní a kúrò nínú class a wà lẹ́nu ọ̀nà class a fẹ́ máa lọ mọ́ṣáláṣí ká lọ kírun àsìkò òun tó. Lẹ́nìkan wá bá mi nínú àwọn tí òun wà ní Arabic èmi wà ní Islamic. Iná tó wà ní Arabic èṣò sí wọn ó wá iṣẹ́ dà wá pọ̀ njọ́ yẹn àwa pàdé lẹ́nu ọ̀nà àwa máa ní àsìkò òun tó àfẹ́ lọ kí irun. Ṣé ń gbọ́ mi? Aṣọ tí mo wọ̀ yìí ló wà lọ́rùn mi ni mo wọ̀. Ó wá rí aṣọ yìí ó wá ní àfàlẹ́gbà iṣẹ́ tó wà lára aṣọ yìí ó máa ń wọ́n gan o. Ó ló wọ́n o. Mo ló wọ́n ó lè lò ní mo ní 20,000 ní tẹ́lọ̀ bá mi ràn ó láti ṣe àti ríran mi níbẹ̀ ni. Ó láṣọ tẹ́wọ̀ èlò ní mo ní 30,000 ní mo ra aṣọ yìí. Ó ní àfàlẹ́gbà ó lóun mọ̀ pé wọ́n ó ní tó mọ̀ rí ó lóun mọ̀ pé wọ́n lóòótọ́ ó ló wọ́n. Ó ní ṣéyàn lè sọ pé ìdúró mi yìí aṣọ tó wà lọ́rùn mi lásán ṣéyàn lè sọ pé 50,000 ló wọ̀tí pé 50,000 ló parí ẹ̀. Ìdúró mi yìí ṣéyàn lè sọ pé 50,000 aṣọ tó wà lọ́rùn mi. Ó ló bóun ṣe tí rí òun ti mọ̀ ń pé àná kò ṣe kọ kékeré. Tẹ́lọ̀ tó bá mi rán àwọn aṣọ mi máa wà àwọn gíní tí máa tí ń bá wọ̀ tí ń fi stáṣì sí a máa bá mi jà ẹni awúlẹ̀wọ̀ ẹgbẹ́ fi stáṣì sí ẹ jẹ́ pé ó gbé fún dragline náà. Èmi ò mọ fáàrí ṣe, mi ò mọ fáàrí ṣe. Ẹ̀yìn aṣọ kan káyé mọ̀ pé aráṣọ mi ò mọ̀ ṣe láyé tèmi. Ṣé ti yé? Ìgbà mo ti jẹ̀ mọ́ mi lọ́dọ̀ mi lọ tí ń bá mi fa pé kí n máa wọ agbádá. Mo ra aṣọ tí mo fẹ́ wọ̀ fún léyá, aṣọ tí mo wọ̀ fún kírun léyá. Mo ra láti fi rán agbádá ni. Agbádá mo fẹ́ rán. Nígbà tó ń bá mi fa pé mo gbọ́dọ̀ máa wọ agbádá. Gba mo dọ́dọ̀ télọ̀ mi télọ̀ èmi ò mọ agbádá wo ó bá ní dà. Tẹ́ẹ̀bá èmi ò like agbádá. Ó ní dà. Tẹ́ẹ̀ bá mọ̀ pé ẹni máa wọ agbádá ẹ jẹ́ ká rán ṣòkòtò àtẹ̀wù fún yín. Èmi ò ní máa wọ máa lọ fi kọ́ síbì kan ni. Níta bá yẹ pé ẹni máa wọ ẹ máa fi kọ́ kò wúlò nìyẹn. Ẹ tó bá lè máa wọ agbádá gbogbo gbà ló wúlò fún un. Tẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹni máa wọ ẹ jẹ́ ká fa agbádá lẹ̀. Wọ́lá mi ò kún ní mi ìran mọ́ kó máa mi ní máa wọ gbogbo gbà ó yà pátì. Èmi ò mọ fáàrí ṣe.
ká máa ṣe fáàrí ká máa show off èmi ò ń ṣe pàápàá jùlọ ìlànà kébùlà wa fẹ́ ṣe dáwà a gbọ́dọ̀ máa flash àwọn èèyàn ká máa display gbogbo tó ń lò nínú ayé ká máa fi ṣe fáàrí lójú àwọn èèyàn à ń lé wọn kúrò níbi ọ̀rọ̀ ẹ̀sìn nu. ọ̀gá Muflisu àwọn làwàfà tí ó máa ya fọ́tò wọn kò ṣẹ́ sagbádá wájú akànlẹ̀ ẹ̀yìn akànlẹ̀ gbogbo bí tí wọ́n bá ń lọ àfi kí wọ́n tọ́ kámẹ́rà sí wọn lójú bó ṣe ń bọ́lẹ̀ ní mọ́tò bó ṣe ń ṣílẹ̀kùn fún wọn. ẹ̀dìjọ́ tí Muflisu fẹ́ ṣí mọ́ṣáláṣí kan lákùtè tọ́gà rẹ̀ ń lọ bẹ̀ bó ṣe gbé bàtà kalẹ̀ ṣú tó wọ̀ sábẹ́ agbádá bó ṣe wọ mọ́ṣáláṣí pẹ̀lú ṣú pẹ̀lú ọlọ́pàá tó ń tẹ̀lé wọn gbẹ̀ngbẹ̀ kámẹ́rà fáàrí onísùnù ń ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ jayé mẹ́sìn òṣì lẹ́ ń ṣe ó ti yé ẹni bá tí ló ń fẹ́ jayé mẹ́sìn tó fẹ́ pẹ̀lú onísùnù òṣì lókù tí ó máa ṣe wọ́n wọ́ lọ wọ́n wọ́ pátápátá wọ́n sọ́nù pátápátá ẹ fẹ́ máa jayé àwọn sẹlẹbírìtì ẹ̀sìn ìjọ onísùnù. Abu Sufyan ẹni tó para mọ́ ni ẹni tí zudu ń bẹ lára Abu Sufyan òun Abu Sufyan kéwú ó sì mọ pàtàkì mímọ̀ ó jìyà fẹ́ kéwú láti kẹ́kọ̀ọ́ inú àwọn ọ̀dọ́ súnà tó ní Ọlọ́run jogún mímọ̀ fún tí kéwú dúró tí kéwú yé Abu Sufyan jẹ́kọ̀ èmi máa ń sọ kódà lẹ́yìn wọn máa ń sọ èmi dáwọn ní kéwú mọ̀ tí kéwú yé pé àwọn ilé kéwú ń bẹ lára wọn al-aarifu ya'rifu al-aarifa ni wal-karimu yukrimu al-karima al-aarifu ya'rifu al-aarifa adara wa mọ̀. Abu Sufyan sọnù fídíò yẹn báwọn ti jìyà lọ́dọ̀ bàbá wọn lọ́dọ̀ àfá wọn láti kéwú ṣòtíyé àti gbin wàhálà tó ń ṣe lórí àwọn ọmọ tí wọ́n ń kọ́ báwa náà ti ń ṣe lọ́dọ̀ wá ń bínú àwọn táwọn kọ́kọ́ mọ́ ń kéwú à ń jẹ́ ìyá ń díẹ̀ ní làwọn kan fi máa ń sá ń gbé kò sówó ń díẹ̀ àfánú Ọlọ́run àwọn tí yẹn bá dúró tì yóò padà jẹ́ díẹ̀. Now Abu Sufyan kò jẹ́ kẹ́ ẹ jẹ́ kí kámẹ́rà wáyé ńgbà tẹ́ ń jẹun lọ́wọ́ ó lè wáyé ńgbà tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe dánilẹ́kọ̀ọ́ tẹ́ sọ́n tó gbé yín lọ́bẹ̀ ìgbà tẹ́ ń jẹun kọ́ gbé síwájú kámẹ́rà iṣẹ́ tí wọ́n nìyẹn kódà wọ́n fẹ́ lè máa kámẹ́rà ara wọn tó bá ń yàgbẹ́ lọ́wọ́ wọn ó padà bá débẹ̀ tó bá ń yàgbẹ́ lọ́wọ́ wọn máa kámẹ́rà ara wọn òun fàárí làwọn ayé làwọn aràn gbogbo kọ́nfẹ́rẹ́nsì tí wọ́n ń dálẹ̀ lọ́dọọdún kọ́nfẹ́rẹ́nsì pọ̀ òṣèlú ní wọ́n fẹ́ wọnú òṣèlú káyé mọ̀ wọ́n kọ́ recognize àwọn náà bọ́ ṣe recognize àwọn ní Sufi toró ń Sufi níjọba ń lò lọ́ recognize àwọn náà fẹ́ máa wà lábẹ́ ìjọba kíjọba máa pa àwọn náà lọ́tún lósì tó àwọn aṣíṣe ṣe ń tí wọn nu. So àwọn al-Ikhwanul Muslimun ń táwọn wá rán nìyẹn ọwọ́ aṣòṣèlú kọ́tàkó lórí káwọn náà gbàjọba ń táwọn wá rán láyé tí wọ́n nu làwọn ò ṣe gbà tí wọ́n. Àwọn onílé gbẹdẹmukẹ àwọn bàbá oníyọ̀tọ̀ mi ṣó ti yẹn sìn àwọn ò lọ pẹ̀lú yẹn ṣó ti yẹn sìn. Now ẹ wá rí mistake àkọ́kọ́ nù èmi àti Mufti Manchester pàdé nílé Sheikh Abdulrahim ajamala àjókòó wájú kámẹ́rà ẹlẹ́ẹ̀kejì mo tún lọ sọ́dọ̀ Sheikh Abdulrahim ní ẹ̀yìn tá a parí iléyá tó lọ yìí mo lọ ọbẹ̀ fún hájà kan ẹnìkan ló rán wọn sí mi mo wá lọ gba mẹ́sẹ̀jì yẹn lọ́dọ̀ wọn ìgbà tó ń ṣèkì tí mo ti sọ fún ọ pé mò ń bọ̀ wọ́n ti ní kó ro àmàlà kalẹ̀ fún mi àmàlà dúdú wọ́n ti ro àmàlà wọ́n ti kó ẹran kalẹ̀ mo débẹ̀ mo jókòó báyìí wọ́n tẹ́ ní fún mi wọ́n tẹ́ ìtẹ́ fún mi wọ́n fà àmàlà pàdé mi ni àmàlà ni wọ́n fi pàdé mi mo jẹ àmàlà mo yóò bá mo ní ṣèkì mo ti jẹun kí tó kò lè òkèlè gan mo jẹ kó lè wọ́n lè gbọ́dọ̀ jẹlé yìí nígbà táwọn ti gbọ́ pé mò ń bọ̀ làwọn ti ní kọ́dọ̀ màlá kalẹ̀ mo tún jẹ àmàlà dúdú mo jẹ ẹran léyà mo jẹ ẹran mo yóò bá mi ò tán síwájú kámẹ́rà
ìgbà tásìkò sọ̀látùl àsírì tó wọ́n tún ní kémi ní kí n lead inú wọ́n tún fi pọ́n mi lé àwọn tàjọ́ mọ̀ kí àwọn àfáà wa tún fi pọ́n wa lé nígbà tá kírun tó tún ní kí n ṣe ìdánilẹ́kọ̀ọ́ kí n bá wọn jọmọ́ sọ̀rọ̀ àtàn kámẹ́rà àṣẹ ń tà fẹ́ ṣe lẹ́yìn yẹn before kémi tó lọ lẹ́ẹ̀kejì mufti Manchester náà padà lọ lẹ́ẹ̀kejì nígbà tọmọ wọn ń ṣèyàwó tó sọmọ lọ ilé ẹ̀kọ́ mufti láwọn jámàlà pẹ̀lẹ́ ẹran mẹ́rin èyí wà lọ bí òde ẹ̀ẹ́dì jẹjẹ ẹran kan àbí méjì lọ ibòmí ẹran méjì náà lẹ́ jẹ ẹran kan àbí ẹran kan pọ̀ mọ́ kan èmi wọ́n fún yín lẹ́ran kan fẹ́ já kan sọ̀pọ̀tì ẹ̀ ń jẹjẹ ẹran méjì lọ ẹ wá jókòó síwájú kámẹ́rà ẹ máa bóyin àti ya kíní kò bá yà afá kíní kò bá wá bí ó oúnjẹ mẹ́rin náà bá darapọ̀ mọ́ wá àyín dẹ́dẹ́ wúdẹ́ bá jamala wà ń já ayé wò lẹ́ ń jẹ ẹ kó sì dànù ẹ má sọ Abu Sufyan dìdakúdà bíi tí ẹ fàfà làfàlẹ̀ záàyídù làfà ṣó ti ń sìn so mufti jamala pẹ̀lẹ́ran mẹ́rin kò jókòó wájú kámẹ́rà ajamala ọkọ̀ ẹran síbẹ̀ èyí tí mo lọ lẹ́lẹ̀kejì lọ sọ́dọ̀ àbúrò ìmọ̀ mo rà jẹ bóyá ẹran kan àbí méjì ni mo jẹ lẹ́lẹ̀kejì tó lẹ́ran yẹn pọ̀ kí wọ́n máa di wọ̀bíà kájí mọ̀ bá mo jàmàlà mo jẹran ó ti yé ìwọ tó bá fẹ́ràn àmàlà dúdú tó sì láìkí àti máa jẹran máa lọ kí ṣékì àbúrò ìmọ̀ wà jàmàlà dáadáa ń bẹ̀ wà jẹran ṣó ti yé ohun tí mo sì ń sọ ẹnu mi lẹ ti ń gbọ́ lè gbọ́ lẹ́nu wọn jókòó wájú kámẹ́rà ká máa bóyin kò bẹ́ẹ̀ kọ́ lọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣoṣo tó jó ní súnà ayémọ́yé àwọn tó wọ̀n rẹ̀ tèmi tó máa wá kí mi lé láwọn tàjọ́ ń ṣe súnà tó máa wá kí mi lábẹ́kúta yìí táàsì ní jókòó wájú kámẹ́rà àáṣe ohun tàbí ṣe asán tàbí ṣe oníkàgbádé máa lọ ṣó ti yé so ẹ lọ mú ẹ̀kọ́ yẹn lò bẹ́ẹ̀ náà lẹ́lọ Àbújá ń gbà kan oníyàwó mẹ́rin wà ń bẹ́ẹ̀ tẹ́lọ sí Àbújá ẹ lọ jẹun bẹ́ẹ̀ ti ya fọ́tò bẹ́ẹ̀ ti ń jẹun nìyí mo ya fọ́tò bẹ́ẹ̀ ti ń jẹun oníyàwó mẹ́rin ló yà ó lè ya fọ́tò gbogbo yín bẹ́ẹ̀ ti ń jẹun náà àwo tẹ́ ń jẹun ó sì post ẹ̀ sórí social media kí ló bá yẹn wá tá a bá ń sọ ẹ̀yin là ń ṣe lára ṣe bóun ni wọ́n tán sí ẹ padà máa fi búra yín ẹ̀ máa yẹ̀yẹ́ ara yín gbogbo tẹ́ bá ṣe àfi kẹ́ ṣe fídíò bẹ́ẹ̀ wà níbì kan àfi kẹ́ ṣe fídíò bẹ́ẹ̀ pàdé lójú títì àfi fídíò ẹ lọ́kọ́ bá ti máa ṣe nǹkan láṣẹ pamọ́ ẹ sá fún àṣehàn kárí ni show off kò sí níṣẹ́ sí onísúnà ó ń súnà máa ń paramọ́ ni kódà kọ́ ló ń kẹjú bẹ́ẹ̀ lọ àìmọye àwọn àfáà súnà tó ń pé ọlọ́run kẹ́wọn débi pé wọ́n máa ń ra odindi ilé ni odindi ilé ló máa ń rà wọ́n sì máa paramọ́ ìwọ̀ntúnwọ̀nsí ló máa ń ṣe mú mẹ́nìkan ó ní jagbajagba owó lọ́wọ́ náà tàjọjọ́ ní súnà tẹ́rẹ́ báyìí lórí kódà kò lè wọ́ gíní 20,000 yóò wọ àwọn aṣọ màtírí àbí jàlábíà tẹ́rẹ́ báyìí ní ìṣọ́ra lọ́nlọ́ mú tó ń bẹ lọ́wọ́ kìí ṣe kékeré ayébáyà àwọn támọ̀ náà tàjọjọ́ ní súnà àwọn àfà tọ́lọ́ ń kẹ́mọ̀ tààrà tó bá délé tó ń gbé tó bá rí mọ́tò tó wá ń jí wọ́n wà paramọ́ ni wọ́n ṣe kárí ni wọ́n lò gbèsè ayé wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún wọ́n sí àwọn tó ìwọ tó bá wá jẹ́ pé onígbèsè ayé wọn tún wọ́n sí ni ẹ́ pẹ̀lẹ́kùtù ní jẹ́jẹ́ ló ń lọ aráyé sá ni ẹ́ tó fẹ́ kọ́ sọ ẹnu ó jìnà sáwọn aṣọ nínú àwọn tó bá ti di pé ayé ló wà lórí ẹ̀mí wọn bí wọ́n ti ṣe òṣèlú aṣọ fáàrí ni wọ́n ń wọ̀ bàtà fáàrí ni wọ́n ń wọ̀ ṣòtí ẹ̀sìn mọ́tò fáàrí ni wọ́n ń gúnlé fáàrí ni wọ́n ń gbé ìgbésí ayé fáàrí ni wọ́n wá ṣe sẹlíbírítì alùsùnà ni wọ́n sẹlíbírítì àfáà ni wọ́n ó jìnà sí wọn. mistake tí Abu Sufyan ṣe nìyẹn o kò yẹ kí wọ́n aláwọ̀ àwọn kó gbà wọn síwájú kámẹ́rà ẹ fẹ́ jẹun èwo làbọ̀dọ̀ tún kí gbé wọn síwájú kámẹ́rà no Abu Sufyan ní àwọn olè ṣe kọ́kọ́rọ̀ káwọn máa ṣe ń gbangba ó dà bẹ́ẹ̀ àmọ́ kò débi oúnjẹ jíjẹ ẹ pàdé ń bẹ́ ẹ ṣe fídíò pẹ́jọ jókòó ẹ ṣe prógráàmù tẹ́fẹ́ ṣe gbé síwájú kò sí tó burú nìyẹn gbà tó ẹ bó ní tó gbé yín lọ mẹ́ngbẹ́ ẹ fẹ́ jẹun látúbọ̀rọ̀ tó gbé yín sínú kámẹ́rà bẹ́ ṣe ń jẹun iye òkèlè tẹ́ ń jẹ oúnjẹ tẹ́ jẹ ẹ sì mọ̀ pé ní fáàrí oníyẹ̀yẹ́ ni wọ́n
láwọn tẹ́ mọ̀ pé wọ́n ń fa àwọn afásúnà ṣe yẹ̀yẹ́ lọ́wọ́lọ́wọ́. Muflisu ti ń bá àwọn afásúnà lórúkọ jẹ́ kìí sọdún kékeré pẹ̀lú ọ̀gá rẹ̀ onílé gbẹdẹmukẹ. ṣé ti yé kó máa sọ̀rọ̀ sí àwọn afásúnà kẹ máa lórúkọ burúkú mọ́ lára orúkọ tí ó ń ṣe tiwa torí pé ìfẹ́ rọ́nà lọ ẹfẹ́ ṣòṣèlú. Sàlàfíà 1990 kí ní ń jẹ́ bẹ́ẹ̀ mistake àkọ́kọ́ tàbí Sufyan ṣe Abu Sufyan ẹlẹ́ẹ̀kejì mistake tẹ́ ṣe nígbà tẹ́ sọ̀rọ̀ ẹlẹ́ sọ pé ẹ̀yin o ẹ̀ sí lára àwọn amukoko ẹ̀ẹ́dẹ̀ sí nínú àwọn Sàlàfíà 1990 o ṣé Sàlàfíà 1990 wà ní Abu Sufyan ìyẹn gbólóhùn èlò ẹ̀kẹ́ nullify kẹwọ́gilé tó bá sọ̀rọ̀ Sàlàfíà 1990 létí yín bẹ̀ wọ́n fẹ́ máa fi yín gún àwa lára ni wọ́n fẹ́ fẹ̀yìn máa fi ẹ̀yìn ju òkò ọ̀rọ̀ sáwà tó kù ni ntọ́ fẹ́ tọ́ agbádé ọlágbádé ni wọ́n tọ́ ṣe nìyẹn. Yes wọ́n ti darapọ̀ mọ́ wa o ti jáde kó láàrin wọn wọ́n ló bá wọn ṣe mọ́ o ti kó nu Sàlàfíà 1990 ó yẹ kẹ́ dá mọ́ wọn lẹ́nu kẹ́ kú dà sí wọn lẹ́nu pé kò sí tó ń jẹ́ Sàlàfíà 1990 ẹ má sọ pé ẹ̀ mọ àwọn tó ń jẹ́ bẹ̀ ẹ̀ sí lára wọn ẹ̀ mọ̀ wọn no kò sí ni kò sí ń jẹ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ kú dà sí wọn lẹ́nu pé rọ́bìṣì ló ń sọ kò sí tó ń jẹ́ Sàlàfíà 1990 ṣótiyé. Ọ̀gá Muflisu tó ń pàlú Sàlàfíà 1990 Sàlàfíà mẹ́tẹ̀kàlíyà ṣe kẹrọ yíṣù láwọn ló dá Saudi Arabia gbogbo ọ̀rọ̀ àgbélẹ̀rọ fabrication àtàmọ́ ọ̀rọ̀ kọ́ lè rọ́nà lọ ká lè fi wọ́n lọ́rùn lẹ̀ kọ́ lè máa ṣe bí wọ́n ti ń ṣe tí wọ́n máa ṣe prógámù wọ́n máa yàn wọ́n ní Súfí lókè ìgbà tó wọ́n fi bàjẹ́ wọn lẹ̀ ẹ máa kó ní Súfí jọ kẹjọ máa ṣe yọ̀tọ̀ mi wọ́tọ̀wọ́tọ̀ ó ti yé yín ká lè rọ́nà lọ ká lè má rí tí wọ́n rò mọ́ lọ́ ṣe gbígbólóhùn yẹn jáde pé ẹ jẹ́ káwọn náà wo orúkọ búkún káwọn sọ wájàre ká lè fà wọ́n lọ́rùn lẹ̀ kò sí ní tó ń jẹ́ Sàlàfíà 1990 kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí tíra tó sọ kò ní existence kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá ó yẹ kẹ́ dìnnà yẹn tó tálè ní tẹ́fí sọ pé ẹ̀sí lára àwọn ṣọ́wọ́ àní ilẹ̀ fílẹ̀ ẹ̀sí lára wọn tí ò sí so mistake Abu Sufyan ṣe ojú ẹ lọ so ìjọ mi Abu Sufyan máa yẹ kó káwọn mọ́ rúgà ṣé wá rà ọ lè blame Abu Sufyan náà tí nǹkan bá káyàn mẹ́bí kan lójijì èyí lè máa mọ next thing to do ó ti yé so Abu Sufyan bí ọ̀rọ̀ wọn ṣe jí ni ẹ má yẹ ká drag Abu Sufyan ìtasọ yẹn ti tó ẹ má yẹ kẹ́ anybody sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ẹ jẹ́ ká lọ kọ́ ládàbí bá ti máa ṣe ká ló gbèsè ayé wọn tí wọ́n sí àwọn tó fẹ́ ṣe dáwà àwọn tó jọ́dọ̀ súnà ẹ má yẹ ká fọ́lù àwọn tó jẹ́ onífàárí tó ń forúkọ súnà jáyé tó lẹ́yìn pé súnà ti kó lára ọ̀pọ̀lọpọ̀ míì nítorí ọ̀rọ̀ ni wọn ìṣe mọ́gọ́ tí ń lòdì sí súnà tó padà di pé àti rọ́nà lọ́wọ́ wọn padà wà ń tàbùkù àwọn àfáà súnà wọ́n ń pè wọ́n lórúkọ ọbú gbogbo àwọn àfáà súnà táwọn aṣàpọ́nlé wọn tó kọ tírà kalẹ̀ táǹkà tó ń wúlò fún wọn tó ń ṣe wá láǹfààní gbogbo ẹ̀ lálàṣe ṣótiyé ẹ̀ lálàṣe gbogbo wọn ẹ̀ lẹ̀ wọn lórúkọ ọbú ẹ̀ wọ́n rán Muflisu níṣẹ́ kíṣẹ́ kó máa jẹ́ṣẹ́ kíṣẹ́ ẹ̀sọ́ dájá yín tí ń gbó máwọn àfáà súnà ṣótiyé ń gbó máwọn afá súnà ń bù wọ́n jẹ́ ó dájá dìgbòlugi ó ń bá wọn afá súnà lórúkọ jẹ́ ṣé bàbá onílé gbẹdẹmukẹ ọ̀gá Muflisu ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀dẹ̀ máa pẹ́ra inú ní súnà Muflisu ẹ̀dẹ̀ máa tàbùkù àwọn afá súnà táyìn bá jó ní súnà gidi tẹ́ǹkì ṣe mùnáfìkì ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀dẹ̀ máa gbérú ẹ̀ mọ́ra ẹ sì mọ̀ páwọn tó ń tàbùkù yẹn àwọn aṣáájú wa ní ojú ọ̀nà súnà ni òun sì ń bá wọn lórúkọ jẹ́ sí ń gbé mọ́ra tó bá jẹ́ pé onísúnnà tó tó onísúnnà gidi bá ní ẹni ṣe bẹ̀ pé ẹkẹ́ gbàrú ẹ̀ láyé ṣùtì ń tó ṣẹlẹ̀ sábẹ́ Sufyan ẹ̀ tó ṣẹlẹ̀ tí ó lè fọ́lù sírú ẹ̀ wàlá ẹ máa ká díràgì wọn mọ́ ti pé inú nù mistake tó ṣe lè mí kọ̀ sọ àwa tó kù kọ́ kẹ́kọ̀ọ́ lára wọn ni akẹ́kọ̀ọ́ lára wọn ni mistake tó ṣe yẹn kò sẹ́ni tí ó lè fọ́lù sí bẹ́ẹ̀ tí kọ́kọ́ tẹ́bí ò rí gbà mo fẹ́ jẹun pẹ̀lú ẹ̀ kó wá gbé mi sódì kámẹ́rà èmi ò ní gbà yẹn èmi ò ṣe tó lé mi fáàrí ò mẹ́mi lára tẹ́lẹ̀ àṣehàn kárí ni kò mẹ́mi lára wọ́lá kò ṣe ti fáàrí àìmọye nǹkan là ń ṣe lórí platform wa yìí tá ń ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn give away ká pín oúnjẹ ká fẹ́ èèyàn lówó ó ti yé tí mi ní bọ́ sórí Facebook wa máa display ẹ̀ wàláì táwọn èèyàn dẹ̀ ń dá sí ta dẹ̀ ṣe fáwọn tàbí ṣe fún
torí kò sínú ìṣe tèmi mo fẹ́ fún èèyàn lówó mo fẹ́ ṣàánú èèyàn ká gbé síwájú kámẹ́rà ká gbé sí Facebook là mo lè ṣe fídíò àwọn tí máa ń ṣe fídíò tí máa fún ní nǹkan gan àwọn ọmọ kéwù mi tá bá fẹ́ ṣe nǹkan síbẹ̀ sílé kéwù fún àwọn ọmọ kéwù wa ṣòtì àwọn tí wọ́n dẹ̀ ṣe kí ni tí wọ́n bá wa dá sí a ṣe fídíò a sẹ́ǹdẹ̀ sí wọn àwọn tó nídìí nǹkan ní tàbí irú nísìn project kan lọ lọ́wọ́ nílé kéwù yìí chair bench gbogbo àwọn kọta ló lè kéwù àwọn materials Quran tira uniform tàfẹ́ fáwọn ọmọ student wa lọ́fẹ̀ẹ́ a dẹ̀ ti ní èèyàn méjì tó bá wa dá sí Mufti Manchester ó ti bá wa dá sí ajíwá kọba wọn ti bá wa dá sí àti ní èèyàn méjì tábà tún sí ìrè èèyàn sí aṣọ tí wọ́n fẹ́ wọ̀ uniform gbogbo everything àwọn tó máa ló kìí mọ́ ọ̀rọ̀ àwọn obìnrin iye tó fẹ́ ra price wọn ti fún wa àrípowó tí kà télọ̀ àgbowó àwọn bẹ́ǹṣì sí àgbogbo àti fáwọn tó máa kan lówó wọ́n ti kó dé lánàá ẹni tó bá wa kan gbogbo sí àbẹ́yìn gbogbo àwọn tó fẹ́ ṣe sílé kí ó ti pè mí ní ìjọ Thursday ó lóun lè parí ẹ̀ weekend ló máa kó wa lánàá ó yẹ kó ti kó dé lè kí à ń ṣàwọn kan gbogbo àwọn ọmọ ilé kí wa tíra ọ̀fẹ́ yúnífọ́ọ̀mù tó máa wọ̀ kúnrán gbogbo àwọn kan bẹ́ẹ̀ à ń ṣe kí wọ́n á tàn sí kámẹ́rà wá gbé sí Facebook kí wọ́n máa èmi ò ń ṣe kò sínú ìṣe tàwa àìmọye dáadáa tá à ń ṣe fáwọn èèyàn èmi ò mọ̀ ọ́ sí tó méjì máa gbé wọn síwájú kámẹ́rà mo máa fi ṣírò ara mi pé bí ìgbà ṣáà ń yẹyẹ mo ṣáà ń jẹ pé náà àbí nǹkan fáàrí kò mẹ́mi lára sílẹ̀ kí n ní owó jù bẹ́ẹ̀ lọ kọ́ ló ń ṣe mí ní mílíọ̀níà bílíọ̀níà kí wọ́n máa kámẹ́rà gbónú yàrá mi àní bá àfáà mi kọ́lé gbogbo onú yàrá ìkọ́ sí lẹ́jọ́ nínú àwọn tó ń kọrin yẹn tí ń kọrin tó náà kí ó ti ń ṣe wáàsí tó ń jáná sí fáfá gbà kan lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ó sílé gbogbo onú yàrá ìpàtà ló ya fọ́tò ẹ̀ ló post sórí social media àti tọ́ílẹ̀tì àti kitchen ẹni tó pèrè lẹ́nu ní kí kò lè jọmí lójú torí celebrity ni àwọn ranù irú ìgbésí ayé yẹn ni Muflisu ń lò gbogbo onú yàrá ìpàtà ló tọ kámẹ́rà sí gbogbo ayé máa rí gbogbo lé bóra mọ́tò congratulations lórí social media kò sínú ṣe sáwà alùsùnà ojú ẹ̀rẹ̀ tí ló ní súnà gan máa bọ́ta ẹ máa fi mọ́tò ṣó ilé ṣó ohun súnà ń ṣe wàhálà mọ́ alùsùnà tó ló ń kẹ́ wọ́n ọlọ́run kẹ́ wọn tó bá débi tó wọ́n gbé tó bá dé àwọn ilé tí wọ́n rà bí tó wọ́n ra lé sí wàhálà tó bá délé ìlú tó bá dé mọ́tò wàá fọ́ sára wàá fọ́ ó dẹ̀ rí lórí social media wọ́n para mọ́ tó bá débi tọ́lọ́ ti dẹ́ lómi lọ́la ọlọ́run ṣe kẹ́ lómi wà á fọ́ kí ni fáàrí wọlé ń ṣe kílẹ̀ ní tẹ́ǹgbìn kílẹ̀ gbé tẹ́ǹgbìn kílẹ̀ ní ẹlọ́jú kọ́ra ń jẹ́ so Abu Sufyan má jọ kókó tí mo bá yín o ẹ fi Abu Sufyan lẹ̀ ẹ fi Abu Sufyan lẹ̀ ọmọ ìyá wa dáadáa ni wọn Abu Sufyan àfáà náà nígbìyànjú lójú ọ̀nà mímọ́ wàhálà onígbìyànjú lójú ọ̀nà mímọ́ ẹ fi Abu Sufyan lẹ̀ so bí yẹn ṣe jẹ́ nìyẹn torí jọ́ mi so ẹ̀kọ́ ló jẹ́ fáwa náà ká má lọ fọ́ọ̀lù sírú agbègbè yẹn ọ̀nà kó là wá. Sheikh Najimudeen Suleiman lẹ́kọ̀ọ́ ìjọ wọn ṣe ìyàwó fọ́mọ wọn kan ọmọ kí wọn ló fẹ́ ọ́ọ̀lù ńlá la lò nídìímù èsì ń ké yáyáyá ni oúnjẹ tó bá mú ẹ ló máa jẹ ó kàn máa kí ẹni pépà ni wọ́n lọ gbé wá fún ẹ jẹun àwọn ọmọ ẹran kàǹgbàkàǹgbà fẹ́ tọ́pà mi yìí wọ́n gbé wá sí kámẹ́rà bá ṣe ń jẹun ká máa fi wá ṣe kí ní lórí Facebook láà kò wáyé àwọn alùsùnà tọ́lọ ń kẹ́nu ayé wòó ra àwọn mọ́tò tó rí rí ọgbà yẹn lọ ọlù lọ rẹ́kẹrẹ́kẹ́ wòó ra àwọn alùsùnà tọ́lọ kẹtàrà wọ́n ti ṣe fàárí ẹ máa ṣe fàárí káàkiri ẹ bá ń jẹun ẹ máa yára yín àṣà yẹn kò sínú súnà àwọn kan ni wọ́n lọ mú wá ibi tẹ́ ti bọ́ọ̀lù ẹ̀wà ìdá padà síbẹ̀ ẹ má kò tí ràn wá ẹ má kò bá wa ẹ bá fẹ́ jayé mẹ́sìn ẹ má jayé ayé yín ayékáyé yín báwọn ìkọwàánù àwọn gáyín ìkọwàánù muslimun àwọn tẹ́ fi jọ̀nù protest lọ́wọ́n fẹ́ ṣe yẹn sìn àwa against the protest àníkòdá ìjọba náà sìn àwọn náà faramọ́ mọ́ àwọn ìkọwàánù ó máa twist ni gbogbo àdíṣà ànábì tá kóòtì fún yín tó against the protest ibo lẹ́fẹ́ kó dà sí ṣé dustbin ní ká kó wọn dà sí ẹ má twist ọ̀rọ̀ peaceful protest
ìran protest kan wà peaceful rí ibi protest wo ló wà peaceful wọ́n jáde wọ́n dà nínú pààyàn wọ́n bá ilẹ̀ jẹ́ èyí support protest ẹni mọ́sálà tó kìláfíà mọ́sálà tó wọ́n ló wà kìláfíà má tọ́ra yìí jẹ ẹ sọ fún Muflisu bàbá ń dárú Gbẹdẹmukẹ ẹ lọ túbá gbogbo àwọn àfáà súnà tẹ́ bà lórúkọ jẹ́ ẹ lọ túbá ọ̀rọ̀ gbólóhùn sàlàfíà 1990 tẹ́ ń pa gbogbo ẹ̀yin tẹ́ sọ ọ̀daràn níyí kò sí tí ń jẹ́ bẹ̀ tẹ́ bá kú ẹrú jẹ́ wájú Ọlọ́run ìnáwó afáàkùn àti òpùrọ̀ ẹlẹ́ṣẹ̀ ni máa ń wí bẹ̀ gbẹ́gbẹ́ bá sọ pé sàlàfíà 1990 irọ́ ni kò sí tó ń jẹ́ bẹ̀ kò ní existence tẹ́ bá fi lè kú sẹ́nu ẹ̀ lórí gbólóhùn yẹn tẹ́ túbá ẹ dáràn wájú Ọlọ́run ẹbú yàwọn tàbí fi ṣe lọ́nà inú àwọn ọmọlẹ́yìn bàbá ní ilé Gbẹdẹmukẹ yìí ọ̀gá Muflisu yìí inú àwọn ọmọlẹ́yìn wọn alóòsọ́ ẹ̀rù Ọlọ́run sí bá mi oníṣẹ́ ní kúrò nínú mọ́nájú burúkú yẹn mọ́nájú sàlàfíà 1990 mọ́nájú ṣètọ́nù yẹn ṣẹ́ni kúrò ń bẹ́ẹ̀ ṣẹ́ni kó aṣọ yẹn gbọ́ ẹ wò péjì family bidian ẹ wò kàtìkàtì tí wọ́n promote bẹ̀ tó ń pèrè àwọn fáàmù súnà wọ́n ma tàbùkù àwọn afá sàlàfíà ni wọ́n ò rí tó ní súfí rò wọ́n ò rí tó ń bídíà kankan rò gbogbo ìgbógun tí wọn àwọn alùsúnà lọ ń gbógun tí ẹ sì máa pèrè ayé lórí súnà àwọn afá sàlàfíà ni wọ́n máa ń jà lógún wọ́n máa ń gbógun tí afá Abdulrahman Al-Albosa àwọn náà wà ń bẹ̀ afá òṣì òfìtì àwọn náà wà ń bẹ̀ ṣó dáa ẹ máa sọ̀rọ̀ ìjọba Saudi Arabia láì dá kí ló kàn wá pẹ̀lú ìjọba Saudi Arabia ìjọba ti lú wá gan ṣàtakò wọn ṣàgbọ́dọ̀ takò wọn ni lẹ́tọ̀ àti takò lórí náà a máa bẹ́lọ́ fún wọn ni in tí tọwọ́ àwọn ọmọ olúbàjẹ́ gan ṣe kò pọ̀ ní ìmá sọ̀rọ̀ ìjọba jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n sì máa ń bú ìjọba yìí tẹ́ bá ló wo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní benefit láti ìjọba Saudi Arabia gbogbo àwọn tó ń gbógun ti ìjọba Saudi yìí ni wọ́n náǹfààní bẹ̀ bẹ́ẹ̀ bá lọ bẹ̀ ẹ lọ kí wọn bẹ́ẹ̀ ọba yín bá lọ bẹ̀ àwọn bá tẹ́ǹkú káàkiri tó bá lọ ájì ẹ mọ̀ lọ kí àwọn prince àwọn ọmọ ọba àwọn tẹ́ ń bú náà lẹ́ ń lọ bá lẹ́mọ̀ ọmọ ọmọ lọ kí káàkiri yẹn ṣe ti ẹ̀ẹ̀dẹ̀ change àfáwọn fásàlàfíà lẹ́mà gbógun ti ẹ̀ẹ̀rí táwọn ní súnfíìrò ẹ̀ ń táwọn bídíà jọ́ lè fẹ́ ṣe dà tásọ fi tẹ́gbọ̀ Muflisu dẹ̀ fẹ́ jayé mẹ́sìn gbòórí pé tí yín bá tó ló sì tẹ̀lé yín lọ àwọn sọ fún yìí nìyẹn Yorùbá ní díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ ó ti yẹ so àwọ̀ wà láti wá ṣe kíni láti wá jayé mẹ́sìn nítorí bá ṣe fún wa rọ̀dínà qismatal jabbari fina lana ilmun wal juhali malu ọ̀gá Muflisu tẹ́ ń pè ní sójà súnnà ẹ̀rín ń pa mí gbólóhùn tẹ́ gbé kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lo gbólóhùn sàlàfíà 1990 tẹ́ sì mọ̀ pé kò sákọọ́lẹ̀ fún kò sí tírà tẹ́ lè wá sí tẹ́ sì mọ̀ tẹ́ ń wí sáwìyàn lẹ́nu tó ń fi bú àwọn àfáà súnà tó ń bà wọn lórúkọ jẹ́ tó ń sì gbìyànjú tẹ́ bá túbá tẹ́ bá kú sẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ń ṣòro wájú Ọlọ́run ẹ ṣí àgbákò Muflisu ajayin tí ń gbẹnusọ fún yín tí ń gbé káàkiri gbólóhùn sàlàfíà 1990 ní fi ń bá àwọn àfáà súnà lórúkọ jẹ́ ló ń bú àfáà Albani Sheikhul Islam Ibn Taymiyyah àfáà Usaymin àfáà sexual gbogbo àwọn àfáà tí ń bú pẹ̀lú àìmọ̀kan tí ń bẹ lára ẹ̀ tó ń bú wọn tó ń sọ tínú yín dùn gbogbo ẹ̀yin ìkwáànù gbogbo ẹ̀yin al-Ikhwanul Muslimun tílẹ̀ Yorùbá ń bí tẹ́ ń gbé mọ́ra tẹ́ ń kó mọ́ra tẹ́jọ́ ń ṣe program tẹ́jọ́ ń wọ́ tẹ́jọ́ ń ṣe bó ṣe wù yín tẹ́ sì rí ẹ lajúlẹ̀ ẹ̀yin ò lè gbà kọ́ tàbùkù yẹn máa pariwo pọ́n bú yín wọ́n sọ̀rọ̀ sí yín ẹlẹ́nìkan ń bà yín lórúkọ jẹ́ ajá yín tí ń bá wọn fa súnà lórúkọ jẹ́ kí lè rí ṣe sí ń tẹ́ lè gbà lẹ́fí ń lọ àwọn èèyàn ń tẹ́ lè gbà lẹ́fí ń lọ àwọn èèyàn náà ẹ̀yin lè máa sọ pé ẹnìkan ń bú yín Abu Sufyan máa sọ pé ẹnìkan ó àtàkì òun pé Abu Sufyan ti máa ń bú mi rèé ṣé ẹ mọ iye àwọn èèyàn tẹ́yìn ti bú táwọn ọmọ ajá yín tó ti bú tẹ̀sí ń gbé mọ́ra ń tẹ́ lè gbà lẹ́fí ń lọ àwọn èèyàn náà àsìkò orún ti tó ń lọ kírun mi fẹ́ kí fídíò ìpọ̀ tọ́nà tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ gbẹ̀lẹ̀ fí làwọn èèyàn ẹ̀yin lè sọ pé nìkan bú yín kí ni Muflisu ṣe ṣó ń yí àwọn afá súnà tẹ́yìn bá jó ní súnà lódodo pé súnà yé yín súnà lẹ́fẹ́ ṣe òun á má tàbùkù àwọn afá súnà tẹ́yìn gbà láṣáájú kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn láì dá ó sì ń bú wọn àbí kí ni Sheikhul Islam Ibn Taymiyyah jẹ́ níwájú yín
kì í ṣàfà ló jẹ́ fún yín ni bó ṣe jáfa fún gbogbo wa òun lè lánú gbàgà máa tàbùkù àwọn yẹn ẹ̀yin tí ń gbé mọ́ra. ẹ jẹ́ ká sọ dúdú ọ̀rọ̀ fúnra wa ṣé ní gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń torí pé ẹ fẹ́ jayé mẹ́sìn gbogbo tẹ́ ń fojú fòdà yẹn torí pé ẹ fẹ́ jayé ẹ mọ̀ pé bálùkì yá mọ̀ jẹ́ díẹ̀ nìyẹn ọ̀nà ní fún iwájú Ọlọ́run ẹ tètè lọ túnra yín ṣe ẹ lọ túbá kò sí tó ń jẹ́ Sàlàfíà 1990 agbélẹ̀rọ ni ẹ kò fi ń bá wa fáṣẹ lórúkọ jẹ́ ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ 1990 ibo ló ti dálẹ̀ lọ́dún wo àwọn ló dálẹ̀ tíráwó lẹ́tíkà nínú ẹ̀sìn ẹ lọ gbé nǹkan kan wá ẹgbọ́n tàbí sànúbì sọ ni man ahadasa fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹni bá tún dá nǹkan kan lẹ́nu ẹ̀sìn wáyé tí ò sí bí àdàlù láyà gbólóhùn tẹ́ ń wí yẹn Ọlọ́run dàlú láyà ìyàlẹ́ padà fi jẹ́ lákìyàmọ̀ ẹ ṣọ́ra gbólóhùn tẹ́ máa sọ táwọn aláìdí